One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. One nation fọ́wọ́nà ìyẹn àwa ò ṣe mọ́. Èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. A ti bá wọn ṣe one nation fọ́gọ́ta ọdún. Ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. Ológo ń bọ́ lófo rìn asọ́dọ̀ lófo. Ológo ni Yorùbá a ò bófo ṣe mọ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. Bá o mọ bí a ń rè a mọ bí a ti wá. Èyí a ṣe one nation tó ká padà sílé. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àṣà wa ò ṣọ̀kan, èdè wa ò ṣọ̀kan. Níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Aṣọ ẹran mẹ́ran tẹran kan fẹ́ lù kan pa. Àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ. Ìrẹ́jẹ yí papọ̀ ju àwa ò ṣe mọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ẹni fẹ̀sìn Fúlàní lè máa bá wọn lọ. Ní tèmi àti ilé mi àti padà sílé o. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. A ò bá ṣubú ṣe rèrè àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àtẹ̀ríba fún wọn tó wọ́n kó wa ń wọ́gbó. Oko ẹrú tó ń kó wa rè àwa ò lọ mọ́. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àti ní wọn ní mọ̀sán wa ń mú kíkan. Dára wọn ni wọ́n mọ̀ ọ̀gbọ̀n bí ìyà ń jẹ wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Ilẹ̀jẹ̀ ìbò tán fi láti pé kó kú. A ò bí sórin mẹ́jà ò káyà túká. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò ṣe one nation mọ́ a padà sílé. Tí Yorùbá nation ìlú olómìnira. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Yorùbá nation ni àwọn kan ń takò. Èpè àólẹ̀ níjà wọn ni mélèé sọ. Tẹ bá dẹrù Fúlàní ẹ ti dáràn. Wọ́n á pa kísà sí gbogbo yín o. Ìmáàmù sọ̀rọ̀ pé
Yorùbá nation. Àfáà ń sọ̀rọ̀ pé Yorùbá nation. Ẹlẹ́sìn mìíràn kígbe Yorùbá nation. Àwọn aṣáájú Kristẹni kan dákẹ́ rọ́rọ́. Torí Fúlàní ó pànìyàn lójú wọn rí. Bí Fúlàní bá gbalẹ̀ yìí ó orógbó. Ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey. Wọ́n á gba Bíbélì lọ́wọ́ yín o. Wọ́n ń pọmọ Odùduwà ṣe lọ bá wọn dákẹ́. Wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin. Bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yí wọgbó. Àgbà tí ó kẹ̀wù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. Yorùbá nation ni kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Bàbá pòfẹ́sọ̀ wa Akíntóyè o kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Bàbá Adéníran owó kò máa ní lulẹ̀ o. Yorùbá nation wa kò ní lulẹ̀. Kẹ́hìndé Ìgbòho owó kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Màmá Dúpẹ́ Onítìrí ẹ kò máa ní lulẹ̀ o. Yorùbá nation wa kò ní lulẹ̀. Bẹ́nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé, ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn. Ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé. Ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro. Kò wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé. Owó lọ́wọ́ là ń rèké o. Rírọ́ bá lọ lógún ọdún kò fẹ́ kẹ̀ mọ́. Ìṣẹ́jú kan péré o, òtítọ́ yóò bá. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Yóò máa lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan ni. Òtítọ́ yóò lékè dandan. Sáṣọ òtítọ́ ó wà á lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan.
Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá. Mo kí yín lákọlákọ, mo kí yín lábọ̀lábọ̀, mo kí yín lọ́kùnrin lóbìnrin lónílé lágbà lálejò ní oyún inú àṣẹ ẹ̀bí gbogbo yín ni mo kí o. Mo kí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá, ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá gbogbo yín ni mo kí. Mo kí yín lọ́kùnrin lóbìnrin lóbìnrin ní kámẹ́rà ìdúró kí ní sí ọ. Mo kí gbogbo yín pápátá, mo kí yín gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ojúlówó tẹ́ nífẹ̀ẹ́ ìran Yorùbá tọkàntọkàn gbogbo yín mo kí. Ẹ tún káàbọ̀ sórí ètò lénìí. Ẹ jẹ́ ká tún jọ fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Kí n tún wá bẹ̀rẹ̀ sí ní kí gbogbo ẹ̀yin olóríire tó jẹ́ olólùfẹ́ Ọmọlúkà, tó jẹ́ wípé Ọmọlúkà bá húkọ́ ẹ máa gbọ́. Mo appreciate bàbá mi kan pè mí lénìí, bàbá mi Kẹ́hìndé Ìgè, mo dárúkọ yín, kò ní bàjẹ́ fún yín láyé. Ó lọ́mọlúkà tó bá húkọ́ ó ní màá gbọ́, ó ní màá gbọ́. Eléyìí dẹ̀ múnú mi dùn, orí mi dẹ̀ ń wú. Mo ní yes, mo ní bàbá kan o, bàbá ara tó mọ iyì ọmọ. Mo ní bàbá púpọ̀, bàbá àgbà tó mọ iyì ọmọ. Wọ́n mọ iyì Ọmọlúkà, wọ́n mọ iyì mi. Mo dẹ̀ dúpẹ́ lágbára Ọlọ́run, mi wá ní jọra mi lójú. Ní ìgbéraga tó máa ń gbé ìyàwó tí wàá fi mọ wípé ṣèmi ni mo tó yìí. Ìṣẹ̀dá mi Ọlọ́run mi, mo bẹ̀ ọ́ má jò bà lé mi. Má jẹ́ jọra mi lójú lọ́dọ̀ ẹ o Ọlọ́run. Jẹ́ kí n máa wu gbogbo àwọn olólùfẹ́ mi wọ̀nyí tí wọ́n ń fẹ́ràn mi láàárọ̀, lọ́sàn-án, lálẹ́, tó jẹ́ pé gbogbo ìgbàdàn fi fẹ́ tọmọlúkà. Wọ́n ní sọmọlúkà ò tí ì pósìtì ni, ṣé kò tí ì ṣètò ni, afẹ́gbọ́n tó fẹ́ sọ. Lágbára Ọlọ́run kò ní bàjẹ́ fún yín, ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù. TJ bàbá you are welcome ẹ̀yin tèmi. TJ bàbá kò ní bàjẹ́ fún yín, lọ ra kọ́ìn, ẹ máa fún mi ní gift táyà lẹ́yìn. Ó máa sun inú ogúndì mú. Ẹ lọ ra gift, ẹ ra kọ́ìn yín rẹpẹtẹ. Àjọ máa kẹsẹ̀ sí ni lénìí nínú kútùkù, nínú pọ́npọ́n ìkan máa ṣe kan lénìí. Ẹ kú lélẹ̀ ẹ̀kan sí. Kí n tó kán lukùnkùn dún ètò, ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí n máa fi kí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá tẹ́ ẹ dúró ti olóyè Sunday ọmọ Adéyẹmọ. Wọ́n fi ọ̀rọ̀ ránṣẹ́, wọ́n ní ká kí yín. Ẹ má gbàgbé ṣíṣe tí àṣekágbá ìyá wa, ìyá Yorùbá, màmá olóyè Sunday ọmọ Adéyẹmọ, ẹ má gbàgbé. A ti gbìyànjú gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá, ẹ ti tiraka, ẹ ti raṣọ, a ti pín aṣọ fáwọn èèyàn. Àwọn èèyàn ti gbaṣọ lóríṣiríṣi. Ẹni tí ó bá rí, ó bá ti lọ sí Ìbàdàn aráṣọ gbà, bẹ́ẹ̀ lọ. Níbi tó wá kù dé báyìí, gbogbo wa la rí n tó ń ṣẹlẹ̀. Ìrànlọ́wọ́ tá a nílò bẹ̀rẹ̀ láti ní ọjọ́ kìíní oṣù kejì, òun ni pé a nílò ìrànlọ́wọ́ yín fún owó mọ́tò. Gbogbo ẹ̀yin olóríire, gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà, ẹ mọ̀ mí, kò yẹ kí n dójú ti olóyè Sunday ọmọ Adéyẹmọ. Ó yẹ kó rí mi kínú ẹ̀ dùn ní pé yes, Ọmọlúkà ò dúró tì mí. Ẹ ràn wá lọ́wọ́, a nílò mọ́tò kan péré tó máa gbé wa láti bí ẹyọ kan sọ pé ó máa gba 250,000. Kì í ṣẹ̀bi wọn. Number 1 wà lọ́jọ́ mẹ́ta. Number 2, epo tí wọ́n sí 600 to 700 lépo báyìí. Ẹ dẹ̀ wo iye epo tí wọ́n ń lò láti ibi tí mo wà ń bí dé ibi tó ń pè ní Ìgbòho. 10 hours journey ni, wákàtí 10 la fi máa rìn. Wọ́n á dẹ̀ lọ́jọ́ mẹ́ta mẹ́, wọ́n á dẹ̀ wọ́n rí epo. Ẹ̀ẹ̀mejì náà máa fún táǹkì wọn ká tó dọ̀hún, kì í ṣàsọdùn. Ẹ̀ẹ̀mejì ni wọ́n á fún táǹkì kan tó débẹ̀. Ẹ̀bẹ̀ lábẹ́ yín, a nílò ìrànlọ́wọ́ yín fún owó mọ́tò. A dẹ̀ la fẹ́ kó mọ́tò 10 lọ. Bá a bá tiẹ̀ wá lówó lágbára 10, àṣà àti ẹ̀mú bíi 3 bíi 4, àṣà kò dání lọ. Àwọn warriors wa wọ́n á lò. Àwọn tí ò ń ṣe warrior tó jẹ́ onínú dídùn tó fẹ́ lọ support olóyè, àwọn náà á lò. Ìrànlọ́wọ́ ni kẹ́ ṣe, ká gbìyànjú sẹ́gbẹ̀ẹ́. Ẹ jẹ́ ká wá kán lu kùnkùndùn ètò. Ayọ̀mídé Adéyẹmọ, God bless you. Yorùbá ronú, bọ́ọ̀dẹ̀ fẹ́ máa ronú. Ó ní pé ò bọ́ ṣẹ́, ọ̀rọ̀ ìbàdàn ju ìlú dúdú.
Yorùbá o, Yorùbá ẹ fúnra o, Yorùbá ẹ fúnra o, Yorùbá ẹ fúnra o. Àgbà tí ò fúnra. Yorùbá mo tẹnumọ́ ní gbogbo ìgbà mo ní ẹ fúnra. Àìfúnra ó ti ń fìyà ń jọmọ Odùduwà o. Àìfúnra ó fìyà ń jọmọdé wa. Àìfúnra ó fìyà ń jẹ àgbàlagbà wa. Ẹ má jẹ́ kí n tàn yín, kí n tètè gbá fàtì fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá láti wákàtí àti ọ̀wọ̀ yìí, ojú lalákan fi ṣọ́rí. Máa ṣọ́ra ẹ. Tó o bá lẹ́ni tó ń ṣoko, tètè sọ fún kó má lọ sóko yẹn for now. Tí n bá ní kẹ́ ẹ má lọ sóko, kì í ṣe pé mo sọ pé kẹ́ ẹ sọra yín dojo rárá. Ṣùgbọ́n bọ́wọ́ èèyàn bá tẹ̀kù àdá ègbèrè kú kẹ́ pa bàbá rẹ̀. I am telling you this. Torí pé kí ni àwọn Fulani ti declare ogun against Yoruba land. They have made that declaration. Wọn ò fi pamọ́. Wọ́n ti declare war against the Yorubas. Wọn ò fi pamọ́. And as I am speaking with you, ìjọba àpapọ̀ gbọ́ gbogbo ìhàlẹ̀. Wọ́n gbọ́ gbogbo ẹ̀. Gbogbo bí wọ́n ṣe ń lérí pé ibi tó bá wà wọn làwọn máa gbé. Ibi tó bá ní kí gbé àwọn máa gbé làwọn máa gbé. Ibi tó bá ní kí tẹ̀tẹ̀ àwọn máa tẹ̀ ibẹ̀ làwọn máa tẹ̀. Ìjọba àpapọ̀ mọ̀ nípa eléyìí wọ́n gbọ́ sí o. And the question is this: kí ni action wọn? Kí ni ìgbésẹ̀ wọn? Kí ni ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ gbé? Ṣùgbọ́n ọmọ Yorùbá ṣé ẹ mọ̀ pé àwa ti ń tẹnu mọ́ tipẹ́. Ẹ wá jẹ́ kí n sọ àṣírí kan fún yín. Ìyà tó ń jẹ ìran ọmọ Yorùbá mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àwọn mẹ́ta ló wà nídìí ẹ̀ o. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó dẹ̀ wà nídìí ẹ̀ yìí, àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ fọwọ́sowọ́pọ̀ ni o láti fi ìyà jẹ ìran ọmọ Yorùbá. Mo dẹ̀ ń sọ tó bá sọ pé wọ́n fi ìyà jẹ ìran Yorùbá, kì í ó tún lójú àwa tó fi ìyà ń jẹ not the elite, the common people of Yorùbá land. Àwọn ni wọ́n mọ̀ọ́mọ̀ pinnu àti fi ìyà jẹ. Kò dẹ̀ sí ọ̀nà tó lè fi ìyà jẹ yín ju pé ilẹ̀ tó jẹ́ ti bàbá ńlá yín wọ́n á gbà á mọ̀ ní kẹ́kẹ́ láṣẹ lórí ẹ̀. Wọ́n á sọ yín di ẹrú lórí ilẹ̀ yín. Mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ eléyìí o. Ẹ wo àwọn nǹkan, ẹ wo àwọn ìgbésẹ̀ táwọn Fúlàní gbé lẹ́nu ọjọ́ mélòó kan yìí. Kí Tinubu tó jẹ president, mo ti sọ fún yín o. Mo ní Tinubu ò lè rí ìjọba ṣe àbí mi sọ ọ́. Tí n bá sọ̀rọ̀ fún yín, mo mọ tí mo rí tí mo fi sọ̀rọ̀. Torí pé kí ni Ọlọ́run tó dá mi, tó bá mi rìn ìrìn àjò, ó dá mi tán. Ó ṣe mí ní èèyàn pípé. Ó dẹ̀ ń fi nǹkan hàn mí. Tí n bá dẹ̀ ti ń rí, tí mò ń gbọ́, tí mò ń wú yín ni mò ń gbé wá sọ fún yín. Ẹ̀yin lẹ fúra, ẹ̀yin lẹ kíyèsára. Níbi tí ọ̀rọ̀ dé dúró sí jẹ̀lẹ́ńgẹ́ ni máa fọ̀rọ̀ mi ṣe. Àpọ̀rọ̀ kígbe tántán, kórí máa fọ́ mi, kí n ké tántán, kí gbogbo ìfún mi lọ́pọ̀, kó bẹ̀rẹ̀ sí ní dùn mí rorororo. Ẹ mọ tí mò ń là kọjá. Kò sí microphone, kò sí anything. Máa kékékéké pé kẹ́ ṣáà lè gbọ́ mi dáadáa. Kí ọ̀rọ̀ mi lè wọ akínyẹmí ara yín. Ṣùgbọ́n síbẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tí ẹ máa gbé jáde. Ọ̀tọ̀ lélẹ́yìí tá a máa gbọ́. Ọ̀tọ̀ ní ìyà tó tó ìyà pọnmi kórópá ìyà tẹ́ ẹ̀ ń jẹ. Ọ̀tọ̀ ní security ò sí. Àti rídógún. Look, èmi á sòótọ́ fún yín o. Ẹni tó bá létí ni kó gbọ́ o. Níwọ̀n ìgbà tí bá wà láyé, tí mo wà láàyè, tí mo mí, tí Ọlọ́run tó ní ẹ̀mí mi ò ti sọ pé mú wá máa bọ̀ ọmọ darí wálé, tí mo sì wà lórí ilẹ̀ èèpẹ̀, mi ò ní dákẹ́ láti pariwo fún ìran ọmọ Yorùbá. Àyàfi tí iye yín bá sọjí, àyàfi tí ọkàn yín bá sọjí, àfi tí ojú yín bá là, tétí yín là,
tẹ́ ẹ rí òtítọ́ wípé àwọn pípín yóò fẹ́ yín fẹ́ rere nínú Nàìjíríà tẹ̀ á sí àfi bẹ́ẹ̀ nìkan ni mo lè dákẹ́ láìsí pé ẹ bá ronú pìwàdà tẹ́ ẹ rí òtítọ́ tẹ́ ẹ rí wípé Yorùbá yìí a wà nínú oko ẹrú a wà nínú ìgbèkùn láìsí bẹ́ẹ̀ mi ò ní dákẹ́sẹ̀. Sunday Adéyẹmọ kígbe o ẹ tí ẹ wá ní sùúrù kí n fi ọ̀rọ̀ Sunday Adéyẹmọ kí tiẹ̀ yẹn sẹ́gbẹ̀ẹ́ kan náà. Ǹjẹ́ ẹ gbọ́ àwọn ìhàlẹ̀ tí àwọn olórí àwọn Fúlàní tí wọ́n ń halẹ̀ lẹ́nu ọjọ́ bíi mélòó kan yìí? Tẹ́ ẹ bá gbọ́ kankan ẹ gbọ́ nípa ìpàdé tí wọ́n ṣe tí wọ́n láwọn ń gbé fìjìláńtè wọn bọ̀ fìjìláńtè màlúù pé ó bọ̀ nílẹ̀ Yorùbá. What an insult! Àbùkù olórògbó. Tẹ́ ẹ bá gbọ́ kankan ẹ gbọ́ nípa olórí àwọn Miyetti tó sọ pé ibi tó bá wu gbégbé òun ni gbégbé ń gbé pé ibi tó bá wu tẹ̀tì àwọn ni tẹ̀tì àwọn máa tẹ̀. Ẹ gbọ́ nípa ẹ̀. Méjì yẹn mo fẹ́ sọ̀rọ̀ lé lórí fún yín lẹ́nu. Lẹ́yìn yẹn màá wá fún yín ní information tó jiná nínú. Ẹ̀yin dẹ́ wà ní certain agbègbè tó bá wù yín ẹ̀sùn tẹ́tẹ́rẹ́ ikú wọlé tọ̀ yín ẹ̀ mọ̀. I received informations. Àwa ń gba information. Tó bá wá wù ìyẹn ni máa sọ last. Advice mi fún ẹ kó o lè ran ẹnìkan lọ́wọ́ dúró má lọ lórí ètò yìí máa pín so that kó lè dọ́dọ̀ ẹni tó yẹ kó gbọ́. Most especially dádì mi ẹ̀yin mọ́mì mi tẹ̀tẹ̀ sí Nàìjíríà ẹ pín prógráàmù yìí dọ́dọ̀ àwọn àbúrò yín tó wà lé dọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n yín tó wà lé lọ́kùnrin ni lóbìnrin ni kán lè gbọ́ information yẹn tí ọ̀rọ̀ tá a fẹ́ sọ information tá a fẹ́ mú wọn tó bá jọmọ́ ọ̀dọ̀ tiwọn kán lè tètè fúnra ojú lalákan fi sọ́rí ọmọ yẹrí ẹ oko. Number one, tí n bá sọ̀rọ̀ fún yín pé Fúlàní ló ní Nàìjíríà ilẹ̀ Yorùbá ní tiwa but Nàìjíríà táwọn British kó dá sílẹ̀ yìí àwọn Fúlàní ló ní there's no doubt ẹ má jà tanra wa jẹ. Fúlàní ti prove ẹ̀ fún yín ní gbogbo ọ̀nà báwọn ló nílẹ̀. Fúlàní ṣe débi wípé etí òkun omi tí Ọlọ́run ṣe fún yín tó ṣe fún ìran ọmọ Yorùbá wọ́n ṣe òfin jáde wípé gbogbo omi tó gba etí òkun kọjá kó di ti ìjọba àpapọ̀ kí Nàìjíríà má láṣẹ lórí ẹ̀ mọ́ á wá jẹ́ wípé àwọn federal government la máa pàṣẹ omi wọ̀nyí ta dẹ̀ ní omi ta ní federal government ẹ̀yin ọmọ Yorùbá ṣé rí Yorùbá mi ò ní dákẹ́ àti sọ̀rọ̀. Ẹ má sọ pé tí mo sọ lánàá mo repeat ẹ̀ ní we will keep on repeating it until you heed, until you listen to me, until they bá take necessary action. Ẹ má jà tọ́ra wa jẹ ṣé bí nǹkan tí ẹ ṣe rí yìí tó tiẹ̀ dùn mọ́ yín nínú mi. Ọ̀tọ̀ la pariwo lọ́dún kẹta àwọn èèyàn forí rọ Nàìjíríà wékè ní sẹ́nu yín dùn bàbá náà jáde á ní kò dùn mọ́ òun nínú. Ọkùnrin ajáde á ní kò dùn mọ́ òun nínú obìnrin ajáde á ní kò dùn mọ́ òun nínú 2021 dé the same thing ni ẹ̀dùn pọ̀ kò dùn mọ́ yín nínú ó ń lé sí 2022 ńṣe ni kò dùn mọ́ yín nínú síbẹ̀síbẹ̀ ó nira sí ẹ̀tún wọ 2023 níṣe ló le kókókókókó 2024 tẹ wá wọ̀ yìí ó wá bù àyà wá bù ó kọjá àfẹnusọ. I will keep on telling you the truth. Now, ẹ̀sùn mọ́ bí kẹ̀jẹ́ ká bára wa sọ̀rọ̀. Àwọn British prove fún yín pàwọn ló nílẹ̀ yìí. Àrà tí ìran ọmọ Yorùbá ò lè dá lókè ọya. Àwọn á sọ fún yín pé àwọn máa wọlé Yorùbá. Àwọn dẹ̀ máa dára yẹn kò dẹ̀ sí tẹ̀ máa ṣe. And they are doing it. Mo sọ fún yín nígbà kan rí. Mo ní Ondo State Federal University of Technology ní Àkúrẹ́ fúdà náà gbé wọ́n fẹ́ yan vice chancellor tuntun. Mo fẹ́ sọ fún yín ká lè mọ the level
tí agbára tí àwọn Fúlàní ní wọ́n ní agbára lọ́dọ̀ wọn, wọ́n ní lórí ilẹ̀ yín ju ẹ̀yin tẹ́jọ́ ọmọ Yorùbá lọ. And that is every necessary plan tí wọ́n put in place. They will dominate Yoruba land. Ẹ̀yin àgbàgbà làánú ṣe mí fún. Àánú dẹ̀ ẹ̀yin ọ̀dọ́ làánú ṣe mí fún. Federal University of Technology wọ́n fẹ́ yan vice chancellor tuntun. Àwọn ọmọ Ondo state tó contest wọ́n lọ bí 4 àbí 5 tó jẹ́ ọmọ Ondo state tó jẹ́ professors tó jẹ́ proper academicians tó jẹ́ ọmọ Ondo state. That very university we are talking about is in Ondo state capital, Akure. Àwọn other states tí wọn ò kì í ṣọmọ Ondo state ṣùgbọ́n tó wá from other states tó jẹ́ Yorùbá àwọn lọ bí 4 náà àbí 5. Àwọn tó wá jẹ́ Fúlàní tó wá from the north táwọn náà jẹ́ professor àwọn jẹ́ 2. ẹ má sì mí gbọ́ o. Àwọn ọmọ Ondo state jẹ́ 4. Àwọn outsiders àwọn jẹ́ 4 tó jẹ́ Yorùbá state wọ́n jẹ́ 4. Then àwọn tó jẹ́ Fúlàní tí wọ́n wá from the north, I think one person from Kaduna, another one from Niger rather, Niger state, àwọn jẹ́ 2. Ní ẹmọ tó surprise mi tí mo fi ń sọ̀rọ̀ tí mo ń sọ yìí, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbé wọn yẹ̀wò ṣẹ́mọ̀ ó ní procedure tó fi máa yan ẹni tó jẹ́ vice chancellor. By the time tó ní kálukú tó máa rí pé ẹni merit yẹ tí ò bá ní political backup wọ́n lè yẹ dànù kan gbẹ́ni tí ò merit yẹ kan gbé síbẹ̀. That is Nigeria for you. Tó bá rí pé ní ìwé ẹ pé orí ẹ pé gbogbo nǹkan ẹ pé tí ò bá ti ní backup tí ò ní political leader kankan tí ò ní ẹnikẹ́ni wọ́n á yẹ dànù. Wọn ò fẹ́ mọ̀ bóyá ó pé kò pé wọ́n máa yẹ dànù ní kó o tó ṣẹ́jú ẹ wọ́n gbẹ́ lòdì sílẹ̀. To cut those story short, ẹni tó jẹ́ sẹ́ríkì Fúlàní ní ṣáṣá nílùú Àkúrẹ́ ó ní láti máa pè ó ń pe gọ́vnọ̀ ó ń sọ fún yín pé òun ní candidate ẹni tó ń fẹ́ kó ṣe VC fúta. Kí ibo ni ẹ̀rọ ara ti kọ́ra ẹni tó jẹ́ sẹ́ríkì ní Àkúrẹ́ ń bí àti sẹ́nẹ́tọ̀ kan ní north wọ́n jọ jẹ́ iye kan bóyá ìlú kan náà ti wá bóyá ọ̀rẹ́ ni wọ́n àwọn méjèèjì náà jọ toṣẹ́ wọ́n lè jọ fún òṣọ̀kan wọ́n jọ ń pe gọ́vnà wọ́n sọ fún yín pé àwọn ní candidate tí wọ́n fẹ́ kó ṣe VC Federal University of Technology. Candidate tí wọ́n píìkì ọmọ Fúlàní ni o. Kó tó di pé ọ̀rọ̀ yẹn dariwo kó tó di wàhálà kan tó wá fagídí kan tó yan ẹni tó wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ obìnrin tó wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Tí o bá ń ṣe wípé ẹni tí wọ́n tó jẹ́ gómìnà nígbà yẹn tó fárígádélẹ̀ ni màá garanti yín wípé wọ́n á tó iṣẹ́ yẹn ibi Federal University ni kò sí tẹ́fẹ́ ṣe. It belongs to the federal government. And who is the federal government? The Fulanis. Wọ́n á tó wọ́n gbélé lọ́wọ́ Fúlàní á di VC yín l'Ákúrẹ́. Kò sí nǹkan ẹ̀ máa ṣe. Fulani ti sọ fún yín pàmò lónìí Nàìjíríà and they are still proving it to you. Yet Yorùbá ò ní kankan ṣe. Pẹ̀lú security threat tó wà nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí, mo ti expect káwọn àgbààgbà ti máa pe ìpàdé, kí Kábíyèsí Ọ̀jájá kó ti máa pe ìpàdé, kí Màámi Ààrẹ Ọ̀nà Kakanfò kó ti máa pe ìpàdé ń bà jẹ́ pé gbogbo nǹkan tó yẹ kó ṣiṣẹ́ lé lórí gan gbogbo ẹ̀lẹ́ ti sọ́dọ̀ ṣèlú. Bá Ààrẹ Ọ̀nà Kakanfò bá pè pàdé lẹ́ni ẹ̀yin kan máa kóra yín jọ sẹ́gbẹ́ kan ni ẹ máa yín mú sí ni kí ló pè tí òun ló yẹ kó pè irú èèyàn wo ni gbẹ́gbẹ́ kó ṣe ń ṣe lọ ẹ bẹ̀rẹ̀ sí ní bu ẹ bẹ̀rẹ̀ sí ní lábìsí ẹ̀ ni. Ṣùgbọ́n mò ń sọ mò ń tún sọ olóyè ò bá wọn sọ́dọ̀ ọmọdé yẹn mọ tí mo bá ti sọ pé bóyá kó pè pàdé yìí kò bá wọn ṣe níbí Nàìjíríà gan òfojú rẹ wọ́n ọmọlọ́mọ torí pé Nàìjíríà ara wọn kò tọ́ ara wọn kò títọ́ torí ọmọlọ́mọ sóòótọ́ ẹ̀sọ́ dẹ ẹni burúkú ẹ̀sọ́ dẹ èèyàn burúkú ẹkùn lọ́dà tí ò yẹ kẹ́ ẹkùn Nàìjíríà God will judge Ọlọ́run á ṣe ìdájọ́ gbogbo
gbogbo yẹn ni mú jẹ́ o ẹ lè mú jẹ́ ẹ lè escape ẹ láyé point kan mo sọ fún yín o Fúlàní prove yín báwọn ló nílẹ̀ yìí o and they are doing it. ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn èdè àìyedè wáyé láàrin àwọn Fúlàní àti Yorùbá l'Ondo state yìí mo rò pé ibi tí wọ́n ń lò yẹn ibẹ̀ yẹn ti ń fún wa ní wàhálà gómìnà Ondo state ìgbà yẹn ó wá pàṣẹ which is gómìnà Olúṣẹ́gun Mímíkò ó wá pàṣẹ pé ẹ lọ kó àwọn Fúlàní kúrò níbi tí wọ́n wà yìí ẹ lọ gẹ́ẹ̀tì ilẹ̀ míì kẹ́ ẹ kó wọn lọbẹ̀ kan máa wà níbẹ̀ ibi tó bá kó wọn lọ ṣáṣá náà máa ń pè é gẹ́gẹ́ bí èdè wọn ṣáṣá bóyá ọjà ló jẹ́ ṣáṣá o bóyá àwọn ní kára kò yé mi àwọn náà mọ bọ́n ṣe ń pè é mo sábà pé ṣáṣá náà ń pè bẹ̀ wọ́n wá arrange ibẹ̀ ilẹ̀ Ondo state ní o government land wọ́n kó wọn lọbẹ̀ nígbà tí wọ́n máa débẹ̀ ibi tí wọ́n arrange fún wọn wọ́n gba gbogbo ibẹ̀ pátá débi wípé Sẹ́ríkì Fúlàní nínú ṣáṣá yẹn ó ń ta ilẹ̀ fún ọba Àkúrẹ́ fún ara ẹ̀ l'Àkúrẹ́ yìí mo ní evidence ẹ̀dá ní màá prove ẹ̀ fún yín èmi ni mo sọ̀rọ̀ ọmọ lúkà ni mo ń jẹ́ ẹni kí n jáde kí n prove ẹ̀ màá prove ẹ̀ fún yín. ẹ má ṣì mí gbọ́ orí mi ò dẹ̀ kú mo mọ in tó tọ́ mo dẹ̀ mọ in tó yẹ tí Fúlàní bá ra ilẹ̀ níbí tó ra ilẹ̀ tó rà á tó dẹ̀ ṣe documentation ẹ̀ tó pé pérépéré àrà tó bá wù ló lè fi dá fún ẹ o tó bá wù kó tà fún ẹ ní millions tó bá wù kó ní góòdù ní kókó wá àrà tó bá wù ló lè fi dá ó rà á ní legally òfin mẹ́ mo mọ ìyẹn yàtọ̀ sí pé wọ́n kó wọn lọ́bẹ̀ ilẹ̀ ìjọba that land belongs to Àkúrẹ́ North local government ilẹ̀ Àkúrẹ́ North local government ní ilẹ̀ yẹn wọ́n kó wọn lọ́bẹ̀ pé kí space lè wà wọ́n ti expand díẹ̀ wọ́n gé ilẹ̀ wọ́n ń gé ta fáwọn ọmọ Yorùbá àwọn òpònú ọmọ Yorùbá kan tún lọ lálẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní bẹ́ẹ̀ mo ń sọ fún yín wípé Fúlàní ń prove ẹ̀ fún yín sẹ́ẹ̀ fáwọn ló nílẹ̀ àwọn ló ní Nàìjíríà and they are proving it to you. àwọn òpònú ọmọ Yorùbá ń lọ ralẹ̀ lọ́wọ́ Sẹ́ríkì yìí o ní ṣáṣá yìí o mo ń sọ fún yín ní tèmi mọ̀ ni wọ́n mú mi lọ bẹ̀ rí pé kí n wá ralẹ̀ èmi ni mo sọ pé mi ò fẹ́ ṣáṣá bẹ́ẹ̀ ni reality lẹ́gbọ́n yẹn. Yorùbá Fúlàní ń prove fún yín báwo ló nílẹ̀ ilẹ̀ ẹ̀yin fúnra la yín tọ́lọ́run fi jogún fún yín màámi yẹn ti kún yín kò ní bàjẹ́ fún yín màámi ẹ káàbọ̀ ilẹ̀ tọ́lọ́run jogún fún yín. Gómìnà Mímíkò ló kó wọn lọ bẹ̀ pé ẹ jókòó síbí after tí wọ́n débẹ̀ as I'm speaking with you tó o bá jọ ọmọ Yorùbá tó o bá wọ ibẹ̀ yẹn lọ tó o ta fẹ́lẹ́fẹ́lẹ́ níbẹ̀ ó di gbére ní òun ò ní rí ẹ mọ́ ó lọ́nu o tó o bá lọ bẹ̀ tó o lọ ta fẹ́lẹ́fẹ́lẹ́ tó o lọ sọ̀sọ́kúsọ tàbí o lọ ṣèṣekúṣe níbi tó ń pè ní ṣáṣá yẹn ilẹ̀ bàbá ẹ ilẹ̀ bàbá mi ilẹ̀ ìrandéran mi Fúlàní máa wọ́n bá gbé ẹ níbẹ̀ wọn ò ní rí ẹ mọ́ láyé. pọ́ìntì kan yàtọ̀ sí yẹn ṣe rí ṣáṣá tẹ́ tún wò yẹn ibẹ̀ ó dàbí ilé agbára wọn ni níbi tí wọ́n ti ń prepare àti lọ ṣọṣẹ́ ibi tí wọ́n ti ń prepare àti lọ dára a gbọ́ from reliable source ibẹ̀ ní ṣáṣá yẹn àwọn tó ń jíyàn gbé wọ́n lọ bẹ̀ lọ rẹ́ẹ̀tì ìbọn ó níbi tí wọ́n ti lọ gba ìbọn níbẹ̀ tí wọ́n lọ fi ń ṣọṣẹ́ káàkiri. ìkan wà tó ti ń ta màlúù wọn pé bẹ́ẹ̀ ní Ṣàngó ọ̀nà Àkúrẹ́ North nìyẹn náà wà lọ́nà Ìta Ògbólú Ṣàngó náà ń pè bẹ́ẹ̀ màlúù ni wọ́n ń tà bẹ́ẹ̀ ọjọ́ kan náà fún wa ní information pé wọ́n kó odindi mọ́tò ńlá kan ni wọ́n fi lóòdù ìbọn wọ inú Ṣàngó yẹn ṣé wọ́n tó gbọ́ Fúlàní ló fẹ́ wọnú Ṣàngó kó fẹ́ lọ máa wá ìbí a sọ fún wọn tó yẹ ká sọ fún gbà yẹn but they did nothing wọ́n sọ fún wọn ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ torí pé kí ni there's no plan láti make sure pé provide the proper security
gbogbo àwọn people ilẹ̀ mọ̀ as pé ipò tọ́lọ́run fi yín sí pé I'm the governor or I'm this, I'm that, and you want to protect the life and property of the people of this state. A ti fún yín láwọn clue yẹn pé ẹ wo situation báyìí gbogbo àwọn mọ́tò táwọn people yìí ń kó wọlé wọ́n sọ fún yín pé wọ́n kó màlúù wá wọ́n sọ fún yín pé wọ́n kó ata wá ẹ jẹ́ kí thorough screening kó máa wáyé ẹ máa yí àwọn mọ́tò yìí wò wọ́n fi ń kó nǹkan wọlé ṣùgbọ́n wọn ò dáhùn ọ̀rọ̀ wa ò jọ wọ́n lójú by now mo guarantee yín ni weapons tó wà nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ tó fẹ́ fi pa yín tó máa fi gé orí gbogbo yín dànù tó máa fi yìnbọn sórí yín torí yín máa túká agbára yín ò gbé ẹ̀mí yín ò gbé mọ́. Citizen AY, God will continue to bless you, my daddy. Thank you. You are welcome. Ẹ ti gbàgbé ọmọ yín, no problem. Ìpọ́tọ́fẹ́ fi fọ́ orí yín dànù. Ó wà ní Ṣàngó, ó wà ní Ṣàṣà. Ẹ wá gbọ́ gbogbo eléyìí tí mo sọ ètò wá kéré. Ó tún kéré o. Ṣé ẹ wá rí mo sọ fún yín? Ṣé ẹ rí base eléyìí tó yìnbó pè ní base kí ni àbà tó jẹ́ ti Fúlàní tó wà ní ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí àwọn àbà tó ń ṣe ṣúkẹ́ tó ń ṣe káàkiri tó jẹ́ pé ẹrù náà kódà síbẹ̀ you won't believe it gbogbo ẹ̀yin kan rí pé àbà rèé kì í ṣe gbogbo ohun tó dún bá rí la máa lè sọ jáde kì í ṣe gbogbo ohun tá a bá rí la máa sọ ṣùgbọ́n mo ń sọ eléyìí fún yín kẹ́ bá lè mọ̀ ní pé Yorùbá ti sun àsùnpara sẹ́ àwọn ẹ̀dẹ̀ ké ẹlẹ́ẹ̀dì gbọ́ ẹ bá rẹ́dí àti withstand tójú yín bá rí wọ́n á pọ̀ ọmọ ẹ̀ wọ́n á pàyàwó ẹ̀ orí ẹ̀ gan wọ́n yìnbọn sí wọ́n fọ́ bọ́n torí mọ́nà orí inú wọn ọ̀rọ̀ kan ti rú àwa wọ̀nyí ó mọ̀ ìta ké apariwo ó mọ ọgbọ́n tá a dá ká fi ṣaláàbò lé wa lórí àwa ò ní bá wọn pín nínú ẹ̀ etí la máa fi gbọ́ ojú la máa fi rí èrè àwọn ẹ̀mí búburú ẹ̀ ní ìka ènìyàn. Fúlàní lórí ilẹ̀ yín ilẹ̀ tí Ondo state government yà sọ́tọ̀ fún wọn pé kí wọ́n ti bẹ̀ tajà wọn ò gbé fún anybody. That land is not a sole property of anybody. This very ilẹ̀ now Fúlàní ta ilẹ̀ fún ìwọ tó jẹ́ ọmọ Yorùbá ọmọ ilẹ̀ Àkúrẹ́ Fúlàní ta ilẹ̀ fún ọmọ Àkúrẹ́ ilẹ̀ ìjọba. No, please try to understand what I'm trying to say. Does that even make sense? Can you go to Niger State or Kaduna or Zamfara or Sokoto or Kano or Jigawa or Borno kó ló fẹ́ lọ dá àṣẹ ilẹ̀ pa níbẹ̀ ọmọ Yorùbá ń ra ilẹ̀ tó jẹ́ tìjọba tí ìjọba yà sọ́tọ̀ pé ẹ̀yin Fúlàní ẹ máa tajà yín bí ẹ̀yin Haúsá ẹ máa tajà yín wọ́n tó tà fọ́mọ ilẹ̀ Yorùbá fúnra wọn. Mami olórí bí o tó jọ mẹ́ta o wọ́n tọ́ ọmọ tọwọ́ òbèrè ọmọ ò ìyá jókòó lérè iye mi o iye màmá gbẹ́dàn o má kí ẹ iye mi o ìyá jókòó lérè ọmọ Bàkàrẹ wà táwọn òbí ọ. ẹ má jẹ́rí tèmi bá ń sọ̀rọ̀ ó ní tèmi rí TJ Baba, God will bless you. Thank you gbogbo ẹ̀yin tẹ́ fún mi ní rose tẹ́ fún mi ní gift Ọlọ́run àpọn nílé o ẹ ṣé mo dúpẹ́ mo appreciate. Fọlá thank you. Money gun ní ká ẹgbẹ́ wa ẹ pọn rí ká ẹyà délé ní ẹgbẹ́ money gun wọlé tàbí lion àṣẹ mo kéré jù ní ẹgbẹ́ lion wa ẹ jẹ́ kó ya pàmì jẹ mo gbà ẹ jẹ́ kó ya jẹ. Oh God. Mo rántí nígbà kan àwọn information kan jáde wọ́n ní àwọn agbègbè kan ní Ìṣẹ̀ Èkìtì wọ́n láwọn Fúlàní ẹ̀yin tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ ti ń tẹ̀lé mi tipẹ́tipẹ́ ẹ rántí pé mo sọ̀rọ̀ yẹn jáde nínú program mi. That was around I think it's about 2 years ago or 3.
ní àwọn agbègbè kan wọ́n pè bẹ́ẹ̀ ní Ìṣẹ̀ Èkìtì wọ́n ní àwọn Fúlàní kan wọbẹ̀ they are more than 1,000 wọ́n wọbẹ̀ tógúntógún tìjàtìjà pẹ̀lú weapons wọ́n wọlé síbẹ̀ nígbà tó wá di mo rò pé lẹ́yìn oṣù kan tó ti wọbẹ̀ lára wọn wá sáàárín ìlú lára àwọn èèyàn wá gẹ̀tì wọn pé àwọn wo leléyìí ẹ mọ̀ ẹni tó bá jẹ́ security person kò sí bó bá ṣe rẹ́ni tó bá ń rìnrìn àjèjì afurasí so wọ́n wá bẹ̀ sí ní study wọ́n observe àwọn observers yẹn wá wò ó wọ́n wá bẹ̀ sí ní track ẹ̀ wọ́n wá track ẹ̀ dénú gbọ́ ẹni tó track ẹ̀ lọ wá pè mí pé òun ti ń rí o òun dẹ̀ ń tẹ̀lé lọ báyìí bẹ́ẹ̀ ni mo sọ fún yèmí Ọmọlúkà ló pè ó lóun ti ń tẹ̀lé lọ o ó tẹ̀lé ó wá dé lẹ́bù kan mi ò gbọ́kànlé ẹ̀ mọ́ ẹ̀rù bẹ̀ sí ní bà mí ó má lọ jẹ́ pọ́n ti rí mú kọ́ má ti lọ pádànù mo pa fóònù mi kọ́ má lọ tíráàkì mi mo tún fóònù yẹn tàn pé kí ló dé mo tún fóònù mi tàn ìgbà tí máa tún fóònù yẹn tàn ó ṣàṣe rúrú ó wá pè mí ó lóun ti padà sílùú kí ló ṣẹlẹ̀ àmì orí ẹ pè mọ́ mi ó ní tójú ń rí ó lẹ́nu wọn ò lè ròyìn ẹ̀ kí ló rí ó ní tóun rí ó ló kọjá tóun lè fẹnu sọ sà nígbà tá a pàdé tájọ sọ̀rọ̀ omijé bọ́ lójú mi fún ìran ọmọ Yorùbá inú igbó tiẹ̀ ni o tí inú ẹ̀ dùn tó pọ́nlé pé bàbá ẹ̀ filẹ̀ sílẹ̀ fún ẹ ilẹ̀ tí bàbá ẹ̀ filẹ̀ fún ẹ àwọn kan ti wà ńbẹ̀ wọ́n ti dá odindi ìlú wọ́n ti dá sílẹ̀ ńbẹ̀ wọ́n ti gbéyàwó wọn síbẹ̀ wọ́n bímọ wọ́n tọ́mọ wọ́n tọ́jú ọmọ níbẹ̀ ilẹ̀ tí wọ́n ń yọ̀ pé bàbá ẹ̀ filẹ̀ fún ẹ àánú yín ṣe mí Yorùbá ṣé ẹ rí ẹ̀yin youth ẹ̀yin ni mo ń bẹ Ọlọ́run ká pàjù tó bá délẹ̀ mo mọ̀ pé máa jà o ṣùgbọ́n ó wù mí kẹ́ ẹ tó lè ríran jà kán ti pa bàtàbàtà sí yín lára àtẹ̀yìn tó ń ṣe olóṣèlú nu yín tó tẹ̀lé olóṣèlú kiri àtẹ̀lé tó jẹ́ pé yahoo ló ń lé kiri àtẹ̀lé tó jẹ́ pé cultist ló ń lé kiri gbogbo yín pátápátá ó wù mí kán ti bẹ́ orí yín lọ kán ti pa láskàdì sí yín lára kẹ́ ẹ tó sọjí ẹ lè understand tó jẹ́ kó ń ká mi lára mi kì í sọ máa lè ọmọ Yorùbá pọ́nbélé ni mí anything tó bá ní ṣe pẹ̀lú Yorùbá ó máa ń ta mi lára it hurts ó máa ń gbóná ní lára mi mi ò lè rọ́mọ Yorùbá kan máa fi yà jẹ́ ara mi ò ní balẹ̀ ara mi ò ní gbà á ṣùgbọ́n àtẹ̀mọ́ yín létí à ń bẹ̀ yín lójoojúmọ́ ọ̀tọ̀ ní gbogbo tẹ̀ ń fèsì ọ̀tọ̀ ní gbogbo ibi tẹ̀ ń kọjú sí ẹ̀ wá ń ṣe ń ṣe ẹlẹ́yìn jápa ṣé jápa ó ran gbogbo wàhálà tó wà níwájú yín ni ibi tẹ̀ ń jápa lọ irú iṣẹ́ wo náà fi yín ṣe bẹ́ẹ̀ iṣẹ́ ẹrú iṣẹ́ ẹ̀gbin iṣẹ́ ìwọ̀sí ẹ̀ ń sá kúrò lórí ilẹ̀ kàkà kẹ́ ẹ dúró kẹ́ ẹ ja ìjà ilẹ̀ yín kẹ́ ẹ gbá òmìnira ẹ̀ ń sá fi ilẹ̀ yẹn lẹ̀ ẹ̀ ń jápa àánú yín ṣe mí. Ibi tí mo sọ fún yín lọ́jọ́ kìíní àná lẹ́kìtì ta ló mọ̀ bóyá ibẹ̀ ni wọ́n ti jáde wá tàbí tó ti wá kú ọba mẹ́ta bóyá wọ́n nídìí owó wọn wá rówó wọ́n jáde pé ẹ jẹ́ ká lọ dọ́gbọ́n díẹ̀ ká tún rówó ta ló mọ̀. Agbègbè kan lákòókò ní nǹkan bí ọdún méjì náà sẹ́yìn mo ké o pé nǹkan báyìí la gbọ́ o kì í ṣèmi mo sọ́ngbà yẹn a gbọ́ àsọjáde. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ò kà sí kí leléyìí sọ ni wọ́n fọ̀rọ̀ mi ṣe. Ẹ wo bó ṣe gbéyàn ní àkókò èrìà ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé tó bá ní nǹkan ṣe lákòókò kì í fẹ́ lọ mọ́ eré mi pápápápápá ó máa sá lọ ni. Má lòun ò lo àkókò kó má bàa jí òun gbé. Ẹ jẹ́rí màá máa sọ eléyìí ìdí tí mo dẹ̀ ṣe jáde tí mo ṣe sọ̀rọ̀ lé ní ẹni jẹ́ ń wo ẹwẹ́nu lẹ̀ ẹwẹ́nu ọkọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo sọ nígbà kan mo láwọn people plan wọ́n ti sọ pé àwọn máa ju bọ́ọ̀mù
nílẹ̀ Yorùbá. Wọ́n sọ pé àwọn máa wọ church, àwọn máa pààyàn nílẹ̀ Yorùbá. Wọ́n sọ pé àwọn máa jí ọmọ school gbé nílẹ̀ Yorùbá. Ọdún 2021 ni mo ti sọ gbogbo eléyìí o. Kò sí gbogbo tí mo sọ yìí, kò sí gbogbo ẹ̀ tí ò ti come to pass. Wọ́n ti wọ church, wọ́n ti pààyàn nípakúpa. Wọ́n ti ju bọ́ǹbù nílẹ̀ Yorùbá. Wọ́n ti wọ school, wọ́n ti jí àwọn ọmọ school gbé. Àwọn ọmọ school tí wọ́n gbé lọ lẹ́kìtì báyìí 100 million náà ń béèrè tán fẹ́ fi gbà wọ́n sílẹ̀. Ó yẹ kí ìjọba lè gbé sílẹ̀ fún wọn, kán lè ráwọn ọmọ lọ́mọ gbà jáde. Ẹ̀bẹ̀ tá a máa wá bẹ Ọlọ́run nípa àwọn ọmọ yóò mọ kankan. Àwọn ọmọ yóò ń ṣe ẹlẹ́ṣẹ̀, àwọn kan lè ẹlẹ́ṣẹ̀. They are innocent. Ká máa bẹ Ọlọ́run, ká má pa kankan nínú àwọn ọmọ wọ̀nyí. I will keep on telling you this. Fulani sọ fún yín páwọn ló ní Nàìjíríà. Ilẹ̀ tọ́lọ́run jogún fún yín wọ́n láwọn fẹ́ gbà á. Ẹ̀yin kọ́wọ́ lẹ́rán ẹ̀ ń wòran. Pátí lọmọ Yorùbá sì. Pẹ̀lú bí kan ṣe nira ayé ọmọ Yorùbá sì ń ṣe pátí. Ẹlòmíì sì lọ ń yáwó lápò ó sì fi wá ṣe pátí. Yorùbá ò. Irú ẹ̀yàwó ni mo yà sí ìtòrí Ọlọ́run. Pátí. Pátí upon pátí. Pátí after pátí. Yorùbá ẹ kó sọ̀rọ̀. Ẹ múra dáadáa. Ẹ bá ẹ̀yin bẹ́ẹ̀ ń wò mí ní TikTok kí ló ṣẹlẹ̀ ẹ pọ̀ náà ẹ bá mi tẹ̀ ẹ máa láìkẹ́ náà. Pàtí after pàtí. Ẹlòmíì àti pàtí apá màlúù 8, màlúù 9. A ní màlúù 10 ní ipa náà. Mọ́mí mi kan ṣòkú bàbá ẹ̀ ó wá láti UK. Ó lọ mọ Lúkà náà ni mo ti mọ bí ìdíyà pa màlúù 6 ni mo rà tí mo pa màlúù 6 èèyàn kan. Fúlàní ń di wípé ẹ̀yin fúnra ara yín ń powó fún wọn ẹ ra màlúù lọ́wọ́ wọn wọ́n tún gbowó màlúù yín lọ ra ìbọn wá gbogbo ẹ̀ tàbí ṣe yín lọ́sẹ̀ ẹ̀ gbọ́n kankan. Náà wọ́n ti wá sọ fún yín wípé àwọn ń bọ̀ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ pé ibi tán bá ní gbégbé àwọn máa gbé. Olórí wọn àwọn bíi ẹ̀kẹ́ àlà ló sọ bẹ́ẹ̀ o. Ó ní ibi tẹ́ bá ní kí gbégbé má gbé ibẹ̀ ní gbégbé ń gbé. Ibi tẹ́ bá ní kí tẹ̀tẹ̀ má tẹ̀ ibẹ̀ ní tẹ̀tẹ̀ ń tẹ̀. Ó ní àtẹ̀gbé lẹsẹ̀ ń tẹ̀ náà. Ó ní ilẹ̀ Yorùbá yìí àtẹ̀gbé gbogbo ní làwọn máa tẹ̀. Ó láwọn ń kó fìjìláńtì wọn bọ̀ ó ní kò sí ní tẹ̀ máa ṣe. In fact kò tí ẹ̀ sọ lórí ilẹ̀ Yorùbá mọ́ àwọn ọmọdé ló kù báyìí kò tí ẹ̀ sọ lórí mọ́ kò sí kankan mọ́ ilẹ̀ Yorùbá torí kò possible bóyá kí n kàn ẹni tó bá lè help mi kó help mi o mo sì máa jọ́ ọmọ Yorùbá ṣùgbọ́n màá lọ máa jẹ́ Yorùbá máa lọ máa ṣe Yorùbá Brazil tàbí kí n máa ṣe Yorùbá Barbados tàbí kí n máa ṣe Yorùbá Cuba Yorùbá àwọn Caribbean yẹn mo rẹ́dí àti lọ́ máa ṣe ọmọ Yorùbá abẹ kí máa jẹ́ ọmọ Yorùbá Nàìjíríà mọ́ rárá ó tẹ́bi lọ́rùn torí lè sún mi àmọ́ bí ta fẹ́ àmọ́dọ́ ta fẹ́ dọ̀ wọ́n láì sí báyìí torí Ọlọ́run. Bẹ́ẹ̀ni lókè ọmọ Zuli Ọ̀sẹ̀ local government is in Ondo state is no more safe in the hand of Fulanis. Wọ́n pọ̀ débi ní Ọ̀sẹ̀ local government tí wọ́n sọ yìí wọ́n pọ̀ débi wípé mo sọ fún yín màkàn nínú gbó area kan lókè lọ́sẹ̀ ní the same Ọ̀sẹ̀ local government helicopter kòrókòró ice helicopter náà wá fi já oúnjẹ fún àwọn Fúlàní nínú gbó ní Ọ̀sẹ̀ local government ó lẹ́nìkan kọjá dé pé kò ṣeéfù kò ṣẹ̀ṣẹ̀ má ṣeéfù wọ́n ṣẹ̀ṣẹ̀ plan àti tún jáde ní wọ́n tún jáde débi pé kẹ́ tó ríro ẹ fẹ́ gbé oògùn kó tó ríro kó fẹ́ mú oògùn ẹ̀ dání wọ́n ti fi ìbọn oríṣiríṣi àwọn sophisticated weapon wọ́n ti fi já orí ẹ̀ dànù orí yẹn máa túká ni téèyàn bá wà lẹ́yìn orí tẹ́ni yẹn gan túká ẹ̀ mọ́ tán pè ní ìbọn ni àwọn kìíní kan àbí kìíní orúkọ ẹ̀ àwọn AK-72 níwájú rifle assault rifle níwájú sniper tó gbóná burúkú tí wọ́n gbé dání bá níwájú speaking gun tí wọ́n gbé sílẹ̀ bá wọ́n tẹ̀ pátá ó ń sọ̀rọ̀ lọ yẹn tó bá máa yà lọ kàkàkàkà ìwọ sọ̀rọ̀ oògùn
kó tó rí oògùn ẹgbẹ́ gan-an ìbọn ti já orí ẹ̀ dànù gbogbo ẹsẹ̀ ẹ̀ ti bàjẹ́ níwájú ìbọn àgbárí rìrìrìrìrì ó sọ oògùn ibẹ̀ ni kò jòkó sí ó pè ní sakabula lẹ́yìn kó dání kiri sakabula ìyẹn lẹ́pẹ̀ lóògùn ẹjẹ ló ti oògùn bẹ́ẹ̀ ẹjẹ oògùn sakabula sára sakabula ń gan ti wọ́n ní kó má dóbò ti dóbò at the end of the day má ṣe láti bí o ti ṣe bá ti bá gbogbo ẹ̀jẹ̀ wọ́n gbé sakabula sí ẹ kó sàbí eléyìí ó lọ lẹ́nu yẹn ò ti gbére o ká má wàá sọ̀rọ̀ òkú ògbìn tó ò ní ní wọ́n gbé àwọn yẹn ọ̀rá gbogbo nǹkan tí wọ́n lò nìjẹ́ ni wọ́n ti kó wọlé àwọn fúnramọ́dé nǹkan tó sí bẹ́ẹ̀ lẹ̀ wọ́n fi kó gbogbo nǹkan ìjà ni wọ́n France á supply wọn Turkey á supply wọn gbogbo bá ṣe ń ra yẹn Turkey France àwọn ibi tó ti kó irin iṣẹ́ wọn wọlé nìyẹn àti Saudi ibẹ̀ náà ń gbà ń kó wọlé sọ̀dọ̀ wọn nínú ìbílẹ̀ wọ́n wá wọ́n bá ti kó lé wọn pínpín wọ́n á distribute sí gbogbo irúgbó yìí tí wọ́n wà wọ́n á distribute tó ní kálukú fún orí ẹ̀yẹn gbà tí òkè lùsẹ̀ helicopter ló wá tó ń jẹ fún wọn ló supply wọn lóúnjẹ bó ṣe ń já oúnjẹ ló ń já ìbọn fún wọn nínú igbó ojú rí wọn pariwo wá sí state àṣẹwá àṣẹyìnbó wọn bá tó ń sọmọ àdúgbò wọn ni kò sí tẹnibọdì gbọ́ lórí ẹ̀. Nobody say nothing oníkà wòran Yorùbá now ẹ jẹ́ kí n tó wá lọ sí kọ̀ǹkúrúkùnkú mi ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ bá léyìn sáwọn ibi tí mo fẹ́ dárúkọ fún níwọ̀n yìí o ẹ tẹ́tí yín bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́. I am not saying this to create any panic to any citizens to ìpẹ́ ẹ̀yin Nàìjíríà kò kẹ̀kẹ́ kókó gbọ́dọ̀ ló sì yàn lẹ́sẹ̀. I am not saying this to create any panic. I am only alerting my people because I love them. More alert money to be security conscious. Nigeria is not safe for anybody. Mo sọ gbà tó bá dúdú lọ́wọ́ ọmọ Yorùbá. Listen me attentively. Òyìnbó ni ìpàdé. Kí ló ń ṣẹlẹ̀ ìtẹ́wọ́ mi ti gbọ̀ ká dáa fún kò ní bàjẹ́? Mi ò rí gift ni mo wẹ fún mi náà. Ṣé mi ò lè rí fìlà kan ni? Àwọn fífi àpò sílẹ̀ náà wọ́n jẹ́ kẹ́kẹ́ fún mi kọ́. Thank you God bless you. Ẹ̀gbọ́n àwọn ibi tí mo fẹ́ sọ fún yín wọ̀nyí tó bá léyàn sí eré àìbẹ̀ tàbí ẹni tó fẹ́ gbàgbẹ́ kọjá ẹni tó di ṣòkòtò wọn kan di àwọn èèyàn wọ́n ti flag ẹ̀ náà máa flag lẹ́kàn yé àfáà mi ò fọlọ́run sọ ní ìyànda àwọn tọmọ lúkà gbogbo gbà àwọn tọmọ lúkà ní gbogbo ọjọ́ listen to me tó o bá ń bá ọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá ti yàtọ̀ sí Adó Èkìtì tó bá yàtọ̀ sí Adó Èkìtì bí gbogbo bí Èkìtì state ṣe tóbi tó anywhere tó bá fẹ́ lọ lẹ́kìtì brother mi wọ́n kò sí kó tó rí o because àwọn tí wọ́n sọ̀rọ̀ wọn lọ́jọ́ wọn àná wọ́n ti ya sí ìgboro lẹ́kìtì o wọ́n bá ti gbé ẹ níbi tí wọ́n ti wá wọ́ọ̀sì dé bá tó bá gbé ẹ 2 days 3 days tó bá ti rí ìrìn ṣe wọ́n máa pa ẹ straight because wọn they don't usually need your money actually they don't need your money wọn ò nílò owó ẹ wọ́n bá gbígbé tó ń bá àwọn èèyàn báyìí máa ẹ̀pọ̀ wọn therefore the order start killing them. wọ́n yẹ sọ ilé ìfún yín tó bá wù yín kẹ́ ẹ gbọ́ tún kẹ́ ẹ wò sí kẹ́ ẹ tó rìn gbọ́ sàn jẹ̀bọ̀ níwò I am saying this because I love you torí pé ẹ jẹ́ tèmi torí pé ẹ jẹ́ iye kan mi torí pé ẹ jẹ́ ẹbí mi ni mo ṣe ń sọ ilé ìfún yín o. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ ibi tó ń pè lákòókò area olùyọ ti bá máa yẹ ọmọ ẹ wò tó fi lọ sọ̀sẹ̀ tó fi lọ sàkókò ẹ wà very careful
ó léwu gidi lásìkò tá a wà yìí gbogbo bẹ́ẹ̀ ni gbóná jọjọ. mo sọ ilé ìfún yín ni kẹta lè gbọ́ ẹni tẹ́ wà lọ́sùn gbogbo ẹni tẹ́ wà ní Ẹdẹ lọ sí lórúkọ ìlú Ìkìrun Ìnísàn gbọ̀ngàn gbogbo ìlú wọ̀nyí ẹ̀pọ̀ tẹnumọ́ ewu ń bẹ lóko lóńgá ọmọ Yorùbá fúnra. ẹ̀yin tẹ́ ẹ wà l'Ákúrẹ́ inú yín dùn ẹlẹ́wà ní state capital àwọn ibì kan wà l'Ákúrẹ́ tó bá ń lọ bẹ̀ ó léwu ó léwu àbí kẹ́ ẹ má lọ o you are free to go ṣùgbọ́n vigilant ojúlá láti fi sọ́rí. Nigeria is not livable. Nigeria is not safe. Kò sóúnjẹ, kò sí security, no good health, no hospital. Gbogbo sí. Kò sówó, nǹkan tó wọ́n. Ẹ̀yà ajá fúnra Yorùbá. Wọ́n ní pásá òfúnra ó dáná, àní òfúnra kò lóyún, ọ̀bọ òfúnra kò lè nìyàn. Yorùbá ẹ̀yà ajá fúnra kó tó bàjẹ́. Mo tó bá torí ọ̀rọ̀ mi ẹ̀kẹ́ ẹ̀yin dá lè ràn mí lọ́wọ́ ní wọ́n máa ta citizen níbẹ̀ ẹ̀kẹ́ ra fún mi. Ẹ ra fún mi, má ṣiṣẹ́ ẹ̀ má sanwó mi padà. Kẹ́jẹ́ kúrò ní citizen Nàìjíríà lọ́wọ́ yìí kí n lọ di citizen Brazil. Kí n lọ di citizen Bebetos. Kẹ́jẹ́ di citizen St. Kitts and Nevis. Kí n lọ di citizen Jamaica. Okay. Kí n lórí mi sá. Ọlọ́run tẹ́ mi ò ní ìyá mọ́. Mi ò ní bàbá mọ́. Àwọn ẹ̀gbọ́n mi náà wọn náà jà forí ara wọn. Ó ti kọjú sí mi mo ti dá. Ó ti kẹ̀yìn sí mi mo ti dá. Bíbi tó dé dúró yìí ó ti kọjú sí mi nìkan báyìí mo tún tèrò ara mi parí o. Olórí ni kò dorí ẹ̀mí tó dé dúró yìí o. Ẹ̀gbọ́n tí mo bá ní kó sóhun náà kó múra. Kó dorí ara rẹ̀. Àbúrò kì mọ̀ bá ní kí n dorí ara rẹ̀. Kí ìyàwó mi náà kó di ṣòkòtò ẹ̀. Níbi tó dé dúró yìí ni o. If I get the chance, I go máa fò. Ẹ̀yin ìyá mi ọ̀pá kí alàkẹ́kẹ́ bá lè gbé mi lóru ẹgbẹ́ o. Ẹgbẹ́ sáà gbé mi lọ sí Jamaica. Ẹgbẹ́ sáà gbé mi lọ Brazil. Tàbí kẹ́ gbé mi lọ Argentina. Tàbí kẹ́ gbé mi lọ Barbados. Tàbí kẹ́ gbé mi lọ sí Cuba. Tàbí Haiti. Tàbí Sao Tome. Ìyọ̀kan nínú ẹ̀dẹ́dẹ́ mi ẹ̀yin ìyá mi ọ̀pá kí máa fún ilẹ̀ ọ̀ yín. Máa pẹ́ẹ́nu fún yín ẹ̀jẹ̀rán. Ó ti di ẹran màá fún kì í ṣe èèyàn òde pààyàn ẹ̀yin ìyá mi ẹ ṣáà gbé mi fò lọ ó dún. Ní Nàìjíríà yìí àwa tá à lẹ́nikẹ́ni á ti di lọ. Oúnjẹ ò sí ìnira yìí pọ̀ kò tún sí security àtúnlẹ̀sùn. Àtúnlẹ̀sùn ẹ̀rí pọ̀ lélẹ̀ no food for we dey. No security. Owó gan fún sí. Wọ́n ní láìsí 70,000 láti ẹ̀dínwó 72,000 báyìí. Wọ́n nítorí dọ́là. Ní ìpè ìrọ̀lọ́gbọ̀n. Wọ́n ní dọ́là mọ́. Sójà fọ́ láti gbọ́dọ̀ tó mọ́. Láìsí ti di 73,000 per bag. Ẹ̀ẹ́dẹ̀ ló yẹ bọ̀ lápò ni. Ẹ̀ tí ì rí kankan. Máa ń gbé lórí bó ṣe ayé látàlẹ̀ ṣe ń sọ̀rọ̀. Àwọn alálẹ̀ tó bínú. Inú bí àwọn alálẹ̀ tó ráwọn alálẹ̀ tẹ̀ sọ ìdùn àwọn tó wà nínú oko. Àwọn alálẹ̀ tó fẹ́ gbọ́. Àwọn alólẹ̀ yẹn ká àwọn kágbára wa ká lè gba àwọn alálẹ̀. Inú bí àwọn alálẹ̀ because àwọn alálẹ̀ wọn ò sí lórí ilẹ̀ gbogbo olómìnira. Ilẹ̀ Yorùbá wà nínú ìgbèkùn. Bá jáde nínú ìgbèkùn àlè kò sí ọdún náà tá a lè free. Do not underestimate the queen. My Yeti queen, I will never underestimate you. Trust Omoduka.
You don't underestimate everybody, not you, my husband. Àwọn alálẹ̀ bínú ebi ń pa lálẹ̀ olórí. Ebi ń pa àwọn alálẹ̀. Ebi ìyà ń jẹ àwọn alálẹ̀ gan tó bá fàyè sílẹ̀ ni wọ́n á jápa. Alálẹ̀ gan máa fò wọ́n á sá lọ. My mommy, Yorùbá, ìran Yorùbá ìmọ́lẹ̀ ńlá ni. Ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ ni. Ṣùgbọ́n ìmọ́lẹ̀ yìí wà lábẹ́ òkùnkùn kò farahàn. Tó ń ba àwọn alálẹ̀ ẹnu jẹ́ rèé. Inú gan bí àwọn alálẹ̀ mọ́ mi. Alálẹ̀ ọ̀rẹ́dì àti gbèjà kankan. Àwa ni ká ṣípá kálálẹ̀ lè gbèjà wa. Ẹ̀yin àgbàlẹ̀ pálówe pé ọmọ tó bá ṣípá ni bàbá ń gbé. Aláwa nínú ìgbèkùn ìyà ń jẹ wá afẹ́ bọ́. Àdẹ gbégbèsè kankan. Pàtí là ń ṣe kiri. Níṣẹ́ là ń sásọ̀ tó sásọ̀ sí. Take any steps. Olóṣèlú là ń tẹ̀lé. Politician là ń lé kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́. Most especially our youth. What are we talking? Ṣé báwa la máa ṣípá táwọn alálẹ̀ àwa tì wá lẹ́yìn? Bọ̀tá bá sùn tẹ́tẹ́rẹ́. Báwo lè ṣe expect alálẹ̀ fẹ́ dìde? Alálẹ̀ ò lè dìde. Ọ̀rọ̀ alálẹ̀ gan wà nínú ìgbèkùn. Gbogbo wa lájọ wà nú ẹ. Mẹ́rin yẹ́tì. Ebi ti lọ pa ayé ọmọ anybody kú o. Mo lọ bẹ́ data tí mo lò ń sin ni ẹ̀yin èèyàn mi. Data ti dowó. Data tí mo ṣe ní 36,000 tẹ́lẹ̀ ó ti di 42,000. 42,000. Wọ́n tọ́lọ̀ máa ń lọ tó bá fún mi lówó ẹ̀ máa dúpẹ́ o. Mo lọ bẹ́ ilé tí mo lò. Ẹ rí pé mi ṣe program lánàá. Mo ti fẹ́ máa ṣe lọ data tán. Ẹ rí pé àfikọ́ náà ń gbà wá. Gbogbo nǹkan wá lé kókókókó. Kò tí ẹ̀ wá sí nǹkan tó kàn lè sọ pé o fẹ́ àwọn. The only thing tó ṣìpù ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni suicide. Ikú tó bá fẹ́ para ẹ̀ that is the only thing that ṣì. Ló jẹ́ pé free wàá tètè rí pápápá. The only thing now ó ní pé kó fẹ́ para ẹ̀ òun nìkan ló rọrùn. Odò wà lábẹ́ kí àwọn ti bẹ́ sí o sanwó. Kódà tó bá múra gan àti para ẹ̀ gan ó tún wọ́n gan torí tó bá fẹ́ lo ọ̀nà míì. Tó ìwọ̀n tó wà lákùrẹ́ sí ìjọba náà fẹ́ lọ bẹ́ sódò lẹ́kọ̀ọ́. Àwọ̀ mọ́tò dọ̀hún wà náwó owó mọ́tò from Akure to Lagos now na 8 or 10,000 naira. 10,000 if not 12. Tó dé kó owó ni. So tó bá dẹ̀ ní kó ra nǹkan kó gbé mu wàá tún sanwó tí wàá fi rà á. Sniper kan ti wọ́n. Sniper ti wọ́n. Ayétẹ́lẹ̀ náà ń pè ní 200 naira ó ti ju bẹ́ẹ̀ lọ báyìí ó ti wọ́n ó ti wọ́n á ti fẹ́ wọ 2,000 báyìí. So ẹni pé this country is just turning to another thing else. It's turning to another thing else. And I can assure you, mo dúró lórí ọ̀rọ̀ mi. This is not issue of Tinubu. Ọ̀nà tí Tinubu fi jẹ̀bi láti máa pariwo ẹ̀ ni pé ó gbà láti wá ṣe president Nàìjíríà. Ó agree pé ó fẹ́ wá ṣe president Nàìjíríà. And that is why, that is reason that máa blame ẹ̀dọ̀là. Torí Tinubu mọ̀ pé Nàìjíríà ti wó, ó mọ̀ pé Nàìjíríà ti tán. The system from the generation from beginning is faulty. Kò ṣẹ̀ṣẹ̀ bàjẹ́ ó ti pẹ́ tó ti bàjẹ́. And yet, olóhùn bọ̀ wá ṣe. Ẹ̀yin Yorùbá kan dẹ̀ tún gbéra ìlú ìtú ó tún aṣọ ẹ̀ sí ìhòòhò. Ó lọ sétí òkun olóhùn gbàdúrà lótí òkun. Ó bẹ olókun jẹ́ kí Tinubu ṣe fẹ́ sí. Ẹ̀yin ọmọ Yorùbá Ọlọ́run inú mi ti fó ebi ti payá ti yàtí sí ọdún ìṣeré ọ̀nà ìjọba rébi tó pa mí bí mo ti lò. Ó kàn máa dàbí àwàdà lójú yín ni èèyàn mélòó la fẹ́ sí ikùn ahọ́n bàbá ẹgbẹ́ wọn kù mí ó ti gbẹ tán Ọlọ́run bá ń gbọ́ tẹ́ bá rí ebi tó pa mí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n ajá àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ọpẹ́ náà là á dùn ẹ wò lẹ́tí
Tẹ́mi bá sọ tèmi àwọn kan wá ń kọ́ ń bá sì pé yẹ́tì bá gbé yẹ́tì ebi ń pa mí alọ́mọlúkà ó yá sàmánèjì eléyìí ájù sí mi bí mo pọ̀ lórí kí ló ń ṣẹlẹ̀ ebi ń pa ọmọ yìí ájù nǹkan sọmọlúkà ní gbàgàrè náà sọ pé ó kéré àwọn tí ò tẹ̀ wá rẹ́ni bọ́dì pé ńkọ́ kí làwọn afẹ́ ṣe kí ni ká ti ṣe tiwọn sí kí ni ká ṣe tiwọn sí. ọ̀rọ̀ ẹ mọ̀ pé tọ́rọ̀ bá ti dùnyàn dé lẹ́bù kan ẹkún ló next wà á wo ẹnu òbí bíi eléyìí wà á bú sẹ́kún kí tí ẹ wá ṣe irú èmi tí mo ní kẹ́kẹ́ pè ní emotion mi bad gan mi ò láìkí ẹ̀ èmi kò fẹ́ràn ẹ̀ mi ò rí yàn kí ìyá jẹ́ lọ́dọ̀ mi kíá mo ti change mo ti domi mo ti dọ̀dẹ̀ màá máa sunkún fún màá máa ro àròkàn pé kò yẹ kí irú eléyìí wáyé inú mi á máa bàjẹ́ inú mi á máa bàjẹ́ ẹ jẹ́ kí n gbìyànjú láti just bring you in for like 10 let me call you that would be the best let me just give you a call already àti ṣetán but mo kàn fẹ́ kí yẹ́ ti sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ó ní agbára o. Ìlú lé kókó Ọlọ́run wa sọ ìlú dẹ̀rọ̀ o. Ǹjẹ́ ẹ rántí ọdún tán kọ nìyẹn? Ǹjẹ́ ẹ rántí ọdún tí wọ́n kọ? Ìlú lé kókó Ọlọ́run wa sọ ìlú dẹ̀rọ̀ ṣé ẹ rántí? Ṣé ẹ rántí ọdún tán kọ? Ìlú lé o kò sówó lóde. Ṣé ẹ rántí ọdún tán kọ? Ẹgbẹ́ òsókè jàre màmí mo gbọ́ yìí. Mo rí omi dúró pé màá táyé kọ̀ chipi nìkan. Yeah, of course. Ẹ ṣé. Mo rí ká. A ti ń gbọ́ yìí. Ṣé kí ló dá mi? So one guy láti put down. Because ìjọba máa bẹ̀rẹ̀ pa àwọn Fulani. Okay. Because of the way you need my affect Tinubu. Okay. So wọn ọ̀fẹ́ kí àwọn Yorùbá sọ̀rọ̀ mọ́. So ọmọ Yorùbá gan náà ń ṣiṣẹ́ yẹn tó ń try to bring down try to discuss because wọ́n mọ̀ pé wọ́n affect the image Tinubu fún ẹ̀. Now mo fẹ́ mẹ́nu lọ bá I am not a pastor and I am not a prophet. Yeah, of course, but you are. So I don't prophesy but I'm mi ò kí n fún yàn ní revelation. But nǹkan tí mo bá rí màá sọ. Most of these things are not new. Okay, gbogbo ilé ìlà àti sọ̀bọ̀ níwọ̀n ní gan èèyàn yìí máa ṣe mọ́. Kí n ṣe ọ̀sọ̀ pé bí àwọn mo máa ń tọ́ ní ẹ̀pẹ́ 20 ṣé pé kò ń ṣe kò ń ṣe pé ẹ tẹ̀kẹ̀ sílẹ̀. But ẹ máa ní báyìí nígbà àti wọ́n sọ pé ogun ẹ máa ti parí kínní most people kì í bìbí ìgbọ́dọ̀ pé mi kan lóbìnrin tó máa ń bọ́ ọ́sítà. Ẹ̀sùn tó ti bájẹ́ ti ń sọ náà. Wọ́n máa fi parí ẹ̀. Bẹ́ẹ̀ni ò fẹ́ mo ti fọ́ rí iṣẹ́ ọmọdéka. Wọ́n ní báyìí ò bá fẹ́ ogun àwọn tó ń kó ogun bọ̀ àwọn tó ń kó ogun bọ̀ wọ́n bọ̀. Ọ̀gá náà kọ́ tí mo fẹ́ emphasize lè gbọ̀ngàn lábẹ́ pé àwọn Yorùbá ń wò. Ìtò dùn èmi gan-an nìyẹn. Wọ́n wà sí wọ́n sì bọ́ ká wọ́n lọ sọ́kọ̀ ṣóyẹ yìí tí wọ́n wọnú gbóná wọ́n sì ní àwọn Fúlàní yìí hàn. Because the power of election time ẹ máa notice pé gbogbo àwọn Yorùbá kò di ọ̀dẹ̀ àyàmú for you wọ́n ọ̀dẹ̀. Are you with me there? Yes. Pẹ̀lú mi wọ́n dákẹ́ wọn ọ̀gbẹ́gbọ̀n no effort láti àwọn invaders. Èmi fẹ́ kọ̀ ọ̀kan lẹ́nu kù. Ẹ̀wọ̀n Bọ́lá Tinubu ó ti ṣe iṣẹ́ àwọn ọmọ Yorùbá ó ti ṣiṣẹ́ àwọn Yorùbá ó ti ṣe mọ́ṣẹ́.
Yorùbá lára wọ́n dé ẹ̀kọ́ wọn dé sọ̀rọ̀ but tábà bọ́ síta wá sọ̀rọ̀ ò bọ́ ṣe máa tọ́ náà nìyẹn tá a bá ń sọ̀rọ̀ àṣírí tí wọ́n bá àwọn ọba wọn á ní ká máa ń sọ̀rọ̀ tó bá ti ní ká máa ń lọ sí gbogbo lábẹ́lẹ̀ ló ṣe ń sọ̀pọ̀tì wọn ló ṣe ní ká máa ń sọ̀rọ̀ ogun tẹ́sàfọ́ òun ló ṣiṣẹ́ yẹn ó ṣe mọ́ṣẹ́ and mo mọ̀ kó rẹ̀ ń regret anything because it's too late ó ti nǹkan ti bàjẹ́ because though Yorùbá lazy náà láti rẹ̀ wọ́n níbẹ̀rù but things were not as well as this ìgbà tó dé pé Tinubu yìí sí ti pé dọ́dọ́dọ́dọ́ she understand ó wá bàbá òun náà ló pariwo ó kí moral struggle rẹ̀ ibi tó ti kí ilẹ̀ náà ló ti lọ ṣègùn náà olóògùn tó àwọn Fúlàní sátidé wọn Tinubu fúnra náà jẹ́ sàṣà ọmọ Yorùbá wípé kò ṣàlẹ̀ rí pé presidency yẹn ṣe ṣàlẹ̀ apart from ó náwó ó ṣètò mo jẹ fẹ́ ìwọ tó wá ṣe pé ó dàgbà tọ́bí ìwọ tó jẹ́ nìkan àlùmọ́ understand ó ṣe àwọn nǹkan tí Tinubu ṣe fún wa níbẹ̀ tí ní ìdìbò sọ yọ kíkọ èkó fíákì ní oníwájú ẹni wọ́n ti gbó èkó ó ní áńkì yẹn ló wà nǹkan ó wà nínú áńkì yẹn ìfìwà kúrò ní sẹ́ẹ̀tì lẹ́nu ìgbà tó ń pọ̀ ní sẹ́ẹ̀tì lẹ́nu ó tó ṣe sẹ́ẹ̀tì ọ̀gbọ̀n tó ṣe fún wọ́n èkó ó wá ṣe àdìlẹ́ sẹ́ẹ̀tì lẹ́nu ó wá ṣe fún gbogbo àwọn Yorùbá wo everybody pàdé wẹ̀ pé wọ́n dá ayé lò ikú rẹ̀ so Tinubu ti parí iṣẹ́ àwọn Yorùbá ó parí ẹ̀ ti sàn ẹ̀bẹ̀ tí ń sọ òótọ́ fún àwọn èèyàn nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn tó ṣe pé everybody dàbí ọbẹ̀ iṣẹ́ kan fi dìde kọ́ receipt ṣé wọ́n ṣe receipt pẹ̀lú bó ṣe lazy tẹ́lẹ̀ náà wọ́n ṣe receipt nígbà kan they talking about 3 years ago ọjọ́ tí Tinubu tó ti declare ambition ẹ̀ ló ti lọ kí ìmúra àwọn tó ti ṣe gbogbo ó parí iṣẹ́ yìí ó ṣe mọ́ṣẹ́ so obìnrin pé nǹkan bẹ̀rẹ̀. Ẹ ṣé Màmí Yẹtì. I would like to invite you so we'll discuss because ibi tí ọ̀rọ̀ yìí dé àfi orí ọ̀fẹ́ Ọlọ́run nìkan ni ìran Yorùbá lè jẹ báyìí níbi tọ́rọ̀ dé dúró yìí and that is why táwa ṣe ń ké tantan tá a ṣe ń pariwo pé ká dìde àwọn tó dùn mí fún làwọn youth o tó bá jẹ́ táwọn àgbàlagbà àwọn èèyàn ò ní kankan ṣe pẹ̀lú wọn youth ló ń dùn mí fún. èmi sọ wí pé jẹ́ pariwo kò tí ẹ ṣe lè pariwo ẹ̀ tó nǹkan tó ń fà tó ṣe jẹ́ pé dẹ̀ pariwo yẹn kò travel nìyẹn so ibi tí màá hẹ́ǹdì ẹ̀ sí nìyẹn so tó ọ̀bà kọ́kọ́ wá bọ́ máa ṣe ba ògùn yẹn jẹ́ nǹkan kan ò ní lọ just àjẹ ṣe pariwo ń fi tó travel tó ṣe kú sí lọ́kọ̀ jókòó wọ́n rí ikú rẹ̀ ní igi mú wọn wọ́n sì ń wo wọn dákẹ́ wọ́n wọ́n ṣe nǹkan nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn wọ́n ti mú ìyá ọmọ Yorùbá lọ so màá hẹ́ǹdì ẹ̀ sí ibẹ̀ yẹn fẹ́. ẹ ṣé Màmí ẹ ṣé lágbára Ọlọ́run a máa sọ̀rọ̀ I will know when to invite you so ó ṣe díẹ̀ tẹ́tí wá bá wa sọ̀rọ̀ last and that will be all for today ọmọ Yorùbá ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn àfikọ́ lọ́hùn kó gbà wá o kí wàá ní mo tiẹ̀ fẹ́ sọ kí ni mo fẹ́ sọ àfikọ́ lọ́hùn gbà wá àfikọ́ lọ́hùn gbà wá tó Ọmọlúkà lèmi ń jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti dúró látàárọ̀ Màmí olórí Ìbíyẹmí Ayoko mo dúpẹ́ ẹ ṣeun ẹ kú àdúrótì Sunday Ajayi Lawan and thank you God bless you Aminu Tajudeen apá Fọlọ́runṣọ́ mi yànda ẹ máa ṣe ohun mi Olúrẹ̀mí ọ̀gá bíi Kílàńkó God bless you Ọlọ́run àpọ́n nílé o Màmí Yẹtì Queen you have been there for me always God bless you Ajéwọlé Joseph thank you so much Fatusi Elizabeth thank you God bless you gbogbo ẹ̀yin fans mi ní YouTube ní Facebook ní TikTok gbogbo yín ni mo kí mi ò lólórí ẹnì kọ̀ọ̀kan nù yín o ire lójú ọjọ́ rí ire lójú wa ó máa rí o wágbà òun ni a máa fi ṣe tajà á pè wá fúnre o á pè ẹ fúnre á pè mí fúnre á pè wá fún nǹkan dáadáa nǹkan ayọ̀ nǹkan ìdùnnú àti ìròyìn rere ìròyìn ayọ̀ lágbára Olódùmarè Ọmọlúkà ni mò ń jẹ́ o lẹ́ẹ̀kan sí kí n tó máa lọ fún ṣíṣe olóyè Sunday ọmọ Adéyẹmọ òkú ìyá wọn tó fẹ́ ṣe àwa tá a fẹ́ lọ láti Ondo State àti bẹ̀rẹ̀ sí ní gba donation o a máa gbé mọ́tò kankan ló fẹ́ gba 250,000 naira ẹ rí pé nǹkan nìyẹn so we need 2 million naira ẹ ràn wá lọ́wọ́
mọ́tò mẹ́wàá là ń gbé lọ a dẹ̀ máa jẹun lọ́hùn a máa lọ́jọ́ mẹ́ta ṣe é pé 2 million yẹn gan ò ní tó wà so but bàbá ní 2 million àmọ́ bá ṣe máa manage ara wa God bless you Ọmọlúkà is my name thank you and God bless you ọ̀yá ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá kọjáde ní kíákíá ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá thank you.